أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ẹni tí ó bá dárí jókè bá ti jòkó yìí ọlọ́run wà lára ọkọ̀ sọ pé Allahu Akbar Allahu Akbar bẹ́ẹ̀ ṣe wuyin ọlọ́run jù bẹ́ẹ̀ lọ Allahu Akbar mo fi tó bẹ́ẹ̀ lọ́n bọ̀rọ̀ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Allahu Akbar Allahu yaf'alu ma yaqdaru min qadarin wallahu mukhtarun. àdúrà lèmi ó ṣe Hayyakumullah. ìjókòó tá a wà yìí ìjókòó àwùjọ báwo ni Hayyakumullah. nínú tí wọ́n ń bà mí lẹ́rù nínú máìkì ni pé àwọn kan ń bẹ láàrin èrò tí máìkì ti kàn wọ́n lọ́wọ́ tó bọ̀ wá kàn wọ́n lọ́wọ́ àwọn náà ń tẹ́tí lé ní wọ́n ń ṣàjọ tó bá dọ̀la ọ̀rọ̀ rí Allah. mo kí ọlọ́run Allahu Akbar. abá tí wọ́n ṣe sí ìtàn nísìnyí ọmọ ara wọ́n ṣe àdúrà fún Khalifa Tana bàbá Sheikh Ahmad Tijani wú dáadáa ní ẹ̀hún tí mo máa rò ní pé ìjọ kan lèmi àti iná òwò àtà ní wá mọ́ Hayyakumullah. ọlọ́run nìkan ló sì mọ ọdún àṣepẹ̀ yìí. Allah. Bàbá wa Khalifa tó ní mo rántí èṣí mo rántí àdúró tí yín lára bàbá Khalifa àná bàbá ìjà oṣù. أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀yin mo fẹ́ ṣàdúrà fún. بسم الله الرحمن الرحيم. bàbá sáwọn ló kí bàbá wa tó yẹ kí wọ́n bí sílẹ̀ lọ́gbọ́n wá tí wọ́n bí sí Nàìjíríà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bàbá wa Láyédé Hayyakumullah. mo kí àwọn náà. Bàbá. bàbá wa àgbà láti àwọn náà kọ́ àwọn fẹ́ kí tọ́jú kó tà nífà mo dá yín kí sá Hayyakumullah. náà bàbá ń báráàkì wọ́n kọ́ fẹ́ wọ́n ti ọlọ́pàá àmọ́ báráàkì ni Hayyakumullah. wọ́n fi àrídì àyà tó lè mú kí. وفي الأرض آيات للموقنين wọ́n fi àǹfùsì kún. وفي أنفسكم أفلا تبصرون. bàbá wa láti Tógò Hayyakumullah. orí yìí kún Èkó nìkan kọ́ ló wà nígbà yìí Tógò ń bẹ níbí ọlọ́njà àjọṣe pẹ́. Àmín. bàbá wa ṣẹ́gun tó wà lórí Abáfẹ́mi kúkú ẹ̀wù dáadáa Hayyakumullah. Hayyakumullah. ẹ̀wù yìí tí ó pariwo. دام الله حياته. ìjọ tí mo pàdé wọn láàsì ní mọ́lídìí abú wọn làkàtì nàbà mi dàmú bá fún wọn gbogbo ẹ̀mí mi ni pé èyí tá a mọ́ fúnra aláwẹ̀ fún mi bá a fapá pé àkàtà lọ́wọ́ àfà òlè jọ amúsà lọ lọ́ba ju kiri yẹn sí. وفي الأرض آيات ọlọ́run bá kújà jọ ṣẹ́pẹ́. للموقنين. bàbá wa Khalifa báyìí ń fẹ́ ṣàdúrà fún. Hayyakumullah. mo kí ẹ̀yẹ̀ bá lóṣòdì Hayyakumullah. Hayyakumullah. mo kí àwọn náà. Na'am. bàbá wa Táyé Lolú àrà gbogbo ẹ̀yin dàgbà àrà yìí sí tí ò kọ́ ọmọbìnrin náà ni mo kí. وفي أنفسكم أفلا تبصرون. kò ṣe nǹkan kan kéèyàn wà kíláàsì kò fẹ́ẹ̀lì àwọn má fẹ́ẹ̀lì láyé o. kò tẹ̀ kankan kí wọ́n kíláàsì kó fẹ́ẹ̀lì àwọn ọmọ fẹ́ẹ̀lì láyé o. tó o bá rí mú kíláàsì rí mú láyé àwọn kan bẹ nígbà bẹ kíláàsì wọn ń gbáwájú adélayé wọn ń wòran. ọmọ Khalifa
níjọ́ tí kìláfà Sayyidina Ali dàrú Sayyidina Ali karamallahu wajhahu. ìkànnì àwọn sábà wa bá òun náà pé kí ló ṣe ìláfà tiẹ̀ báyìí Abubakar jẹ khalifa kò dàrú Usman jẹ khalifa kò dàrú Umaru náà jẹ kò dàrú ó wá jẹ khalifa ilé òwe yọ lọ́rọ́jú ó ní bẹ́ẹ̀ ni ó lè jọ tí wọ́n yẹn tó wọ́n ń jẹ khalifa ni mo tó tì wọ́n èmi náà jẹ́ lónìí ni kò tó tì mí. وفي الأرض آيات للموقنين. bàbá aṣọ òbáyé kì í sábà rí bẹ́ẹ̀ nínú àwọn ilé ńlá kẹ́ni tó kàn fún ọkùnrin ló kàn ọmọ wájú kò sáà ń rò. Allah. ẹjọ́ ti àlífà àná ọlọ́run wọn dó tẹ̀yìn lọ ṣùgbọ́n àwọn àbíkà. Izzati amma yasifun. Wassalam. Ẹ parí ọlọ́run dáadáa ni. Àbá Olóyìndé bí wọ́n ti ṣe máa ń ṣe ni òun. Gbogbo jàmáà kan ní máa ń kó yáyí wọn. Bismillahi ilafi. Wọ́n yìí ṣe àfáàtì tọ̀pá bá sí lójú. Bàbá ní Tógò. Bóyá ìsìlájẹ̀ bá tilẹ̀ Tógò ẹ̀ wá ṣe bàbá. Ọ̀nà yẹn jìn. Ẹ dákun àbá àgbà ní Tógò. Maulana Al-Wazir. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o.